ó ṣògùn àrò. ògùn o ó ṣògùn o ikú ẹran. Bàbá ọdẹ náà ẹ kí gbogbo ilé mo kí gbogbo ẹ dákọ yín lẹ́kùnrẹ́rẹ́. mo kí gbogbo alálẹ̀ o mo káwọn alátiṣe o mo sì kí ẹ̀yin àlejò wa gbogbo wa lábàálẹ̀ wa láyọ̀ o àní ṣìrìn o Orúkọ yín bàbá. ògbó ò ní bù ajẹ́ o. Àṣẹ. Orúkọ mi ni Àjàyí Ọlásùnkànmí ọmọ Ọládèbó jagun ọlọ́dẹ Arúná nílùú Fìdítì. Nílùú Fìdítì. Bẹ́ẹ̀. Oyè jagun ọlọ́dẹ. Jagun ọlọ́dẹ. Lóyè tí ń bẹ lórí yín. Bẹ́ẹ̀. Ṣé ẹ kọ́ṣẹ́ ọdẹ ni? N ò kọ́ṣẹ́ ọdẹ, àjogúnbá ni. Bó lẹ ṣe wá ìgbà tí ọjà jogúnbá ṣé ẹ kọ́ṣẹ́ kankan? N ò kọ́ṣẹ́ ọdẹ. Ní àárọ̀ kùtùkùtù ọba. Láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé mi n ò kọ́ṣẹ́ ọdẹ. Àbúrò ìyá mi ló ra ìbọn. Mo sì wà ní primary 3 ńgbà un. Ó ló mo kọ́ títí tí níbọn torí mi ti ń gbébọn lóko tí bàbá mi ò mọ̀. Ẹ lọ jí gbé. Tí n ó jí gbé ní kíní tí ń gbégbá wíńdò bóde ń bá jáde school tí n ó gbé lọ oko. Tó ó wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn wípé mo wá pàdé aṣáájú lọ́nà oko, mo ń lo oko ńgbà mo jáde school. Bàbá ní mo ti kọjá rẹ̀, ó ti kọjá mi. Bàbá ní ọwọ́ ọmọ tí ń lọ padà wá sẹ́yìn, mo bá sì padà. Ó ní bàbá rẹ̀ tó gbébọn fún ọ̀dà. Mo lé mi mú nìbọn. Ó ní ìwọ ló nìbọn. Àfẹ́rẹ́ gbébọn fún mi. Mo bá sì gbébọn fún un. Mo bá yọ rọ́bà lápò, èmi bá gboko lọ. Ìgbà tó gbà mọ́ lọ́wọ́ mi, òun náà ò délé rẹ̀ mọ́. Ọ̀dọ̀ bàbá mi ló gbébọn wá. Pé ta ń nìbọn yìí? Bàbá mi wò bọ́n títí ní ságbé wọlé lọ, wọ́n gbé pálọ̀. Èmi tó kó dé, n ò rí nǹkan kan, n sì gbọ́ nǹkan kan. Tó ń gbòdì lọ́wọ́ alẹ́ lọ́ba wá ọlọ́rọ̀ ìbọn tó ń gbé wá ní ọ̀sán bó ló ṣe jẹ́ ẹ ti mọ ọmọ tó ní ọmọ ta ni. Bàbá mi lóun ọmọ bọ́pẹ́ títí bàbá rẹ̀ tẹ̀lé wa yóò wá gbọ́ èsì ẹni tó gbàbọ́ lọ́wọ́ rẹ̀. Wọ́n ṣàwádìí títí tí wọn ò rí. Nígbà wá dijọ́ ìpàdé wọ́n dọ́dọ̀ bàbá ní òun ọ̀rọ̀ mọ kankan o bí mi ṣe ti skul dénú mo wá wọlé nínú pálọ̀ yìí náà ni. Ìwọlé tí mo wọlé bàbá àwọn wá rí mi ń ta. Ọmọ tó wọlé ní ìsìnjọmọ tí mo gbàmọ́ lọ rẹ̀ lọ́nà oko. Bàbá wa pè mí. Gíwá onísà oníwàmí mo ṣe bọ́ tàbá ojú èmi àti bàbá àwọn àfojú oníjú báyìí lọ́ba ní ìwọ kí mo gbàmọ́ lọ́wọ́ ní yànà àpè ìnà ni mo ní bẹ́ẹ̀ ni. Mo ti rí ìbọn. Bàbá mi ló ń béèrè lọ́mọ báwọn. Mọ̀láàbúrò ìyá mi ló gbé fún mi. Mo lé mi tí ń yìnbọn ti pẹ́. Gbàbúrò bàbá mi ìyá mi ló gbé fún mi. Ó nígbà tí wọ́n máa yìn kí n kú máa lò gbà mo ní ìwọ̀n mi ti bàjẹ́. Bàbá ní lóhun òsì wá mọ̀ kankan. Ìyẹn bá parí ọ̀rọ̀ síbẹ̀. Ìparí tí wọ́n parí ọ̀rọ̀ síbẹ̀. Bàbá sáré rí pé n ó mú ẹtu wọlé, n ó mú gàlà wọlé, n ó mẹ́rin ìṣó wọlé. Àwọn náà sì ń jẹran. Wọ́n sì ń jẹran. Àwọn ti bí bóyá mo ń tẹ̀lé nìkan lọ ọ̀gbẹ́ni. Nígbà òdìjọ́ kan mo wá sọ fún wọn ní bàbá ọdẹ. Mo ní Sunday Ọ̀jálé kan àrákàsà mo lò ní bàbá ọdẹ mi. Kì í ṣe pé òun lọ́kọ́ mi bí ẹ ṣe yìnbọn. Ṣùgbọ́n ńgbà tó rí pé mò ń lọ gbó lọ́kàn pè mí ń gbà ìyàwó rẹ̀ bímọ. Ló ní àjọ̀dé náà alẹ́ o ìyàwó òun bímọ o. Àbá lọ ń jọun ń ọ̀pá gàlà rí. Ìgàlà náírà àkọ́kọ́ tí ń kọ́ yìnbọn pa. Nídẹ̀ náà. Bẹ́ẹ̀ ni. Adé oko yìí lọ́nà Àjàdì lọ́nà oko rẹ̀. Lọ́ba tẹná mọ́ ẹran báyìí. Ó ní jagun mo ní sà ó ní mọ̀ bọ̀. Torí àjọ rìn ni kó tó di pé ńgbà tá a wọ mọ́ ara wa láṣẹ wá ń pínra wa. Lọ́ba ní
ojú tó ń wò lọ́ọ̀kan ẹran ni ọ̀yá yìí ọba gbàgbọ́n tọwọ́ tèmi ọba gbé tiẹ̀ fún mi mo bá tẹná mọ́ báà ó ní ọ̀kárí ọmọdé ọba ní sáfì yìí ńlẹ̀ mbẹ́ wọn nílò owó ń tààtà ó ní sáfì ilẹ̀ mbẹ́ kí n máa ń tó ìyàwó rẹ̀ ké kán bí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ní olóyún gbà náà ó ní kí n sáfì ilẹ̀ mbẹ́ ó ní kí n máa lọ ó ní a máa kọjá lórúkọ ẹsẹ̀ òkè lọ́hùn àbádẹ́sí òkè àbá tó rẹran ó dé sùn o èmi mo rí èmi náà mo yìn ìyẹn tí mo yẹn gbá báyìí tó fọ́n kìtì méjì mi ó dúró sí tó bá mọ́lẹ̀ sí báyìí ọ̀rọ̀ ti pọnà ó ní já máa lọ àbà lóru la kéṣù rú ná lóru la dáná lábà rẹ̀ àdáná lábà rẹ̀ àjẹsùrú tán ó ní jẹ́ àlọ́lé sáwọ́ àfàwọn ẹran yìí ó kó ni ó ní ojú wọn lọlé wọn lọ gbé kẹ̀kẹ́ wá kẹ̀kẹ́ lòun ègbé ẹran yìí ṣe ní téèyàn forí rù èmi bá wálé ń bí èmi àti ẹ̀ làbá pín èṣù àfigà lálẹ́ ń bò díjọ́ kejì làbá tún gbéra lálẹ́ àtún lọ adébi aparun láti kọjá sẹ́sí òkè lọ́rùn lọ́ba ní kémi ọgbà báyìí kóun ọgbà báyìí a jáde sí inú oko yẹn ilá wọn gbìn bẹ́ẹ̀ mo bá rí ẹran mo ṣàròjú méjì lọ́ọ̀kan o ò lè mọ irú ẹran tí sí abo ẹran ni wá wò ẹran tí ò ní wo àgùntàn lérè ni àbírú ẹran wo mo wá rò títí mo ní kò sí abúlé kankan nítòsí mo ṣe sá rọmọ lù nù mo ṣe rọmọ lù tí mo ṣe ẹran fọ́nkì sí lọ́ọ̀kan ọba sáré ọba padà yìn ọba lọ́ba ó ní mo yin ẹran kan sí o tí ọ̀sà sàbúlé kankan nítòsí ní ó ní ọ̀sàbúlé ó ní lẹ́yìn ìjọ́bẹ̀rẹ̀ ó tún dákọ̀ abà kan ní ẹ̀yìn ìjọ́bẹ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ láti lè rí abúlé mọ́lẹ́rùn olórin láti bẹ̀rù wánú gbó yìí àbádébẹ̀ ọ̀dàbò gàlà àpòràn ó ní ọ̀dàpòràn lélẹ̀ ó ní ọ̀kárí ọmọdé ọba yọ àpàdé lápò ọba dì ọbẹ̀ gbé lẹ́yìn pé òun gbé kọ́rùn ni ẹran yìí kọjá bẹ́ẹ̀ kò ṣeé gbé ọba fi lẹ́mẹ̀ ó lóun lọ gbé kẹ̀kẹ́ wá ni ọba fi wálé ọba gbé kẹ̀kẹ́ ó gbé kẹ̀kẹ́ ó kọ́ gbé sábà ó tún wá bá mi ní jẹ́ àdẹ́gbó díẹ̀ sí gbà tí mo bí tán yìí ń wà gbogbo bí táà ti pẹran báyìí lọ́pọ̀ àpò ogi ibẹ̀ àti sóní àti gálà lọ́pọ̀ àpò ogi ibẹ̀ ni tàbá lọ gbà ṣetán àlọ́ àbà ọjọ́ ọkọ̀ dáná iṣu ọba ní ìwọ máa kó ná bí wọn lọ yanjú àwọn kìnìún ó sì gbé bá ń lábà gbà jẹun tán nǹkan bí aago 3:00 lóru làgbàlé wá bá a ṣe dénú. oko ọdẹ wo lẹ wá lọ. Àjàdì. oko ọdẹ wo lẹ lọ tó dàbí nǹkan. oko ọdẹ tí mo lọ sí dàbí nǹkan. tó dàbí nǹkan. mo tiẹ̀ ti kúrò ní Fìdítì ní mo ti bọ́ sí Kánò lọ́hùn. lọ́hùn. ní Kánò. Kánò. ṣé wàá tún ṣọdẹ lọ́hùn ni. mo ṣọdẹ o. mo ṣọdẹ ń Kánò. ẹ ṣàlàyé ọdẹ tẹ́ ẹ ṣe ń Kánò fún mi. ọ̀sẹ̀ tí mo ṣe ń Kánò mo ṣọdẹ ẹranko mo ṣọdẹ èèyàn. ẹranko ńkọ́. ẹranko tí mo ṣe mo máa ń lọ sínú oko àkùrọ̀ wọn ẹ máa lọ pa àwọn akọ pẹ́pẹ́yẹ odò nǹkan ńgbọ̀ ya ìbọn mi fọ́ wọn pàbọ̀tì mo ń lo rọ́bà lásán tó bá a bá lọ báwọn á pa àwọn pẹ́pẹ́yẹ odò rẹpẹtẹ á tẹ ìtaátà á pín ìtàpín ń kálukú mo lọlé èmi ìsábà tẹran lẹ́yìn kí n mú ètí wọn jẹ kí n sì pọn fáwọn ará àdúgbò ọtán tó ń bọ̀ yá ló di ìgbà ogun mẹ́tàsẹ́nì pé tí a ń wọlé tí a ń dúnbú èèyàn tí a ń ṣe gbogbo ẹ̀ ìyẹn bá gbà mí sí ara àwọn yámbáǹgà wọn táwa ń pè ní fìjìláńtẹ́ níbí
èmi màá líìdì wọn gbogbo Dosolawa, Yankaba, Gorozo nílùú àwọn Àdàmọ̀dánkàbó, èmi màá líìdì wọn lọ́bẹ̀. Rọ́bà títa lásán mò ń lò ń gbà wọn, àmọ́ èyí tí n bá fi fèsì báyìí ilẹ̀ ni ní ọjọ́ lọ́hùn pé ètò bá jẹ́ pé kíní báyìí wọ́n tọ́jú ẹ̀. tó bá ṣe parí ti ṣáìdì ìbẹ̀rẹ̀ kí n tó rí pé ìjà 1990 tí Rene Bonke fẹ́ campaign tó fẹ́ wá ṣe wáàsí ní Sokoto tó di wàhálà, mo wá kúrò ní Kánò, mo fi bọ́dì sí Sokoto. Nígbà mo dé Sokoto. ẹ tó ń sọdẹ náà Sokoto náà. Bẹ́ẹ̀ ni. Mo ń gbọ́. Nígbà mo dé Sokoto, àṣà wà tá à ń kiri ṣe gbogbo ẹ̀, iṣẹ́ mẹkáníìkì ọkọ̀ ni mò ń ṣe. Nígbà mo ń ṣe mẹkáníìkì ọkọ̀, ẹ̀gbọ́n mi tó wà ní bíbá yìí náà, òun náà ó wá sí Sokoto lásìkò ìgbà wọn. Tọmọ gbogbo bí àwọn aráàlú Sokoto bí wọ́n ṣe ń ṣùgbà mi. ń lọ sí gbé igbó lálẹ́, wọ́n pò kété ń pa mọ́lókò torí mọ́lókò tí wọ́n lọ́hùn orí àjà wọn ń gbé, àwọn ẹtì ẹgbẹ́ nínú igbó. Irọ́ o. Bẹ́ẹ̀ ni, orí sílì wọ́n ń gbé, wọn ò sì wọ́n. Orí àjà báyìí lórí sílì wọ́n ń gbé, wájú lórí ẹ bá ti bọ́ gírígírí báyìí wọ́n ń lèkúté kí ni. Ibì kan wá ń bẹ lọ́wọ́ ìkùlé báyìí tí mo ṣe nẹ́ẹ̀tì sí. Mo já sílì ibẹ̀ pé mo ṣe nẹ́ẹ̀tì sí. Tó bá ti di àsìkò ibẹ̀ wọ́n ti máa wá àgbàtẹ́gùn. Mo wá lọ mú páìpù kan, mo wọ́ èdè èso mọ́, wọ́n ti fáìlì èso yẹn tó yẹ pé ó mú. Ní bá ti fi gún tí ń sin mọ́ ara pánù lókè báyìí, ibi tí ó kù sínú ti ń yọ kíní nǹkan ra sí nẹ́ẹ̀tì ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n yíyọ jáde. Mo lè pa 5, mo lè pa 6 kílì tó mọ́. Nígbà ọ̀yá ló tún di pé àwọn tí a ń jí wáyà náà ká nǹkan wọ́n ń pè ibì kan ní Tangasa local government. Local government kejì sí Kórè local government ibi tí mò ń gbé ni wọ́n wà jí mi lóru. Ará ibi tún dé o, wọ́n ti kọjá, wọ́n ti mú minerals, wọ́n ti kọjá o. Ọwọ́ adijọ́ kan a wà lórí ìjókòó ńbẹ̀ náà kàn wá tòwó fún wa pé wọ́n ti lọ o. Wọ́n bá lọ àtàṣì wa, àwa Yambanga, wọ́n lọ àtàṣì wa mọ́ àwọn ọlọ́pàá. Báago 12 àbọ̀ ṣe lù lóru báyìí ni àwọn ọlọ́pàá wọ́n ti fi álẹ̀ tí wọ́n ti lọ. Àwọn customs sì ní checking point ńbẹ̀. Èèyàn bá ní àwọn ará bí wọ́n ti gbà náà bòmí lọ, wọn ò lè padà wá bí mọ́, wọn ò lè ṣe kinní mọ́. Mo ní wọ́n ń bọ̀, àwọn náà ti ń tájẹ́ẹ̀tì táìmù táwọn checking point máa páàkì ní kí wọ́n kọjá. Gbogbo wọn sábìnú wọn lọ, mo ṣáàjókòó bẹ́ẹ̀. Níbo di nǹkan bí 25 minutes to 5 láfẹ̀jùmọ́ ni mo rí náà yẹn lásìkò ọyẹ́ sì ni. Ní gbogbo sánmà funfun náà kan mọ̀ láwọn arábí ni ń bọ̀ yìí. Kúlù bọ́n. Rọ́bà tí ń bọ̀ lára mi gan ọ̀yọ́ kúrò lápò. Mo ní ẹ dúró bẹ́ẹ̀. Sájẹ́ǹtì tó wa mọ́tò, nẹ́pà 2, ọlọ́pàá 2 ló wà láàrin wọn. Ìlọ́sì ọlọ́pàá alugọ́ tí wọ́n gbé fún wọn bíi jíìpù báyìí lọ́yìn á lò ń gbà wọn. Lọ́ba dé lọ́ba ń kó táyà kúrò lójú ọ̀nà ní kó kúta kúrò lójú ọ̀nà. Mo ní dúró bẹ́ẹ̀. Lọ́ba súnmọ́ mi. Mo ní fọwọ́ ka aṣọ tí mo wọ̀ lásán. Orí ìran wò. Lọ́ba tàdí mọ́yìn. Ó tàdí mọ́yìn. Ó dúró sí bí mo ṣe sáré sínú tí mo wọ́ mọ́ra. Mo là ń gbájú kan báyìí oṣù búlé báyìí. Ẹ bá ń ta wàìwà bí ẹni tí gìrì mú. Na custom yẹn ṣẹ̀ wá jáde láti inú kálópì wọn tọ̀ọ̀ta. Ọ̀gá kíkọ́ ọkọ̀ fílẹ̀. Ṣé ẹjọ́ ń ṣiṣẹ́ ni? Ẹjọ́ ṣe ráwọ̀ eléyìí wọn lọ. Bí inspector tó tẹ̀lé wọn bó ṣe gbé mọ́nu. Gàràgàràgàrà. Ta ni kíní nǹkan mo ní ìyẹ̀bọn ẹ̀. Ìbọn ò lè pariwo tiwa báyìí mọ́. Ìkùtọ̀lọ̀ Ọlọ́run ló kù. Ó gbé mọ́ fún rẹ̀ tó gbé rẹ́fù padà nínú mọ́tò. Lọ́ba dé. Mo ṣe kí wíṣù bọ̀nù, mo bá blow wíṣù. Gbogbo ará àdúgbò bá jí. Bá ṣe round up wọn nù. Ó di station. Olè ni wọ́n. Olè ni wọ́n. Ọlọ́pàá 2. Nẹ́pà 2.
ló wà láàrin wọn, wọ́n jà mẹ́rin bá a ṣe mú wọn mọ́lẹ̀ nù. Àtìgbà iná wá change coordinator fún àwọn Yambanga tó jẹ́ fìjìláńtì lọ́hùn yẹn, wọ́n wá gbé coordinator wọn fún mi. 2020 mo ṣẹ̀ kúrò ní Sokoto. Kí ló lé yín kò mbẹ̀? N tó lé mi kúrò ńbẹ̀, ilé mi ló jóná. Lọ́hùn. Bẹ́ẹ̀ ni, ilé mi ló jóná. So gbogbo ìrẹsì àwọn ọmọ mi, èyí tó wà ní polytechnic, èyí tó wà yunifásitì, gbogbo ẹ̀ ló jóná mọ́lé. Tí wọ́n jó ni àbí ó ṣèèṣì? Rárá o, ó ṣèèṣì ni o. Àwọn alábàágbé wa, àwọn Haúsá, wọ́n dáná. Ọmọ wọn ló mú ògùn náà wọlé, òun fi ìgbálẹ̀, òun fi ìtàn náà fi mú wọlé. Ló bá mú fóòmù wọn àti bẹ̀yẹn, iná wá lọ. Ìyá dẹ̀ wọlé, ó rí i pé iná ń jó. Ó wá ní òun lọ pàrọ̀ àdúgbò, ń gbọ́ débẹ̀ báyìí, ló bá tún dẹ́jọ́ míì lẹ̀. Nígbà tí ó fi kóhun padà báyìí, iná ti gbalé. Ó ti rámúrámù. So mo wá ń wò ó pé tí mo ṣe ní iṣẹ́ 29 years. Ó jóná. So ó jóná. Aṣọ ẹyọ kan rí mú jáde, aṣọ ṣẹ́ mo wá ń wọ̀ káàkiri láàrin ọ̀sẹ̀ kan. Kí ni mo tún máa wá dúró ṣe? Chairman local government ló pè mí. Kí ní sùúrù ń ṣe. Ọba pè mí, kí ní sùúrù, mo ní ilé yá. ilé yá. Tí n bá ti adélé bó ṣe kókó ní mọ̀ọ́rọ̀ kí n máa lọ roko. Ó tẹ́ mi lọ́rùn. Nígbà ẹ wá délé, ẹ padà wá sí Fìdítì, iṣẹ́ wo wálẹ̀ tó ń ṣe? Iṣẹ́ ọdẹ ni. Mo sì ń roko. Ẹ ń dáko, ẹ mo tó ń ń dáko, ṣiṣẹ́ ọdẹ. bẹ́ẹ̀ ni. Ẹ ti wá ní àwọn ìrírí tó ti pọ̀ nídìí iṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ ni. Kí làwọn ìrírí yín ní sẹ̀ǹtẹ̀lé? Ìrírí mi àkọ́kọ́ tí ó ṣẹ̀rù bà mí nínú iṣẹ́ ọdẹ. Àwọn ọ̀rẹ́ mi mo tẹ̀lé láti Kánò lọ sí Ìpẹ̀rìndó ní Iléṣà. Aláfẹ́ lọ bá wọn ṣọdún. Àwa ṣọdún tán, ó dijọ́ kejì, ọdún December ni o, ní Christmas. Ó wá dán ní 26. Bàbá ọ̀rẹ́ mi yẹn ní, ẹ já lọ jẹ yán lóko wa. Wọ́n á ní, ọmọ ọdẹ lèmi náà. Èmi ò mọ bí wọ́n ṣe ń rúgbó, ṣùgbọ́n ẹ gbébọn fún mi. Wọ́n á gbébọn fún mi. Ká tó wá wọgbó, wọ́n á sọ fún mi pé túùkù ń bẹ ní bíbá ẹ̀. Wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, torí kò sí lọ́dọ̀ tí a ní. Wọ́n ní ẹlẹ́dẹ̀ gan ni. Àwọn kan ń pè ní mọ́dò nǹkan. Pé mo sì rìn lẹ́yọ kan o. Mo ṣá gba ìbọn, àṣáde oko. À ń ṣe tí wọ́n ṣe tán. Bàbá yẹn, bàbá ẹni ọ̀rẹ́ mi yẹn, ó ń dẹ́mu. Ọgbẹ́mu kalẹ̀ láàárọ̀ bá dóko. Àṣà mẹ́mu tán, ṣe gbogbo àmà ní kọjá wà ní táàfì jẹun lọ náà. Ibi wọ́n fi mí dè sí, torí wọn mójú lè jẹ́ àgbó yẹn. Mo ṣá dúró. Èèyàn bá ní, ibi tó dúró sí yìí, ọ̀nà wọn ni o, àwọn mọ ojú ẹsẹ̀ wọn o. Mo ní kò sí ọ̀nà. Wọ́n wọ gbó yẹn, ó fẹ́ mọ́tò 15 minutes. Ìyẹn pé ó ń bọ̀, gbà ń wo wájú mi báyìí. Kíní tó wà, ìwo tó wà ní gímú ẹ̀ báyìí, ó gùn tó báyìí. Mo bá rọ̀bọ̀n lù. Gbáà tí mo yìnbọn báyìí, ẹran bá sún wájú ló bá fara tigi. Ní bá ń ké. Mo bá gbébọn tì, mo bá yọ àdá. Wọ́n yọ àdá lápá, ǹjẹ́ kí n dé bí ẹran kí n sá ni. Ẹ̀bẹ̀ ládàá. Nínú mi ké lápò òsì mi báyìí. Ó ní. Ọkà àyà kan bẹ̀ tí ò yọ. Bọ̀ ẹ̀yìn wọ́n yìn mọ́. Ẹnìkan tó ń yìn látẹ̀yìn. Èmi ló yìn. Ẹran tí mo ti yìn náà ló yìn. Bẹ́ẹ̀ ti paálẹ̀. Àdá tí mo rí báyìí, tọ́ báyìí pé mo ti bẹ̀rẹ̀ báyìí ni. Bó yóò rí ni bàbá. Ó ní àyà kan tó kù bẹ́ẹ̀ ni. Ẹ bá fọwọ́ kan ló ń yí. Sí ọ̀dẹ̀ máa dà yín láàmú. Àsìkò ọyẹ́, àsìkò òjò. Tá a bá ń lo oko ń sìn, ẹni tí a jọ máa lo oko ni. Mo lè jókòó bí ẹ̀mẹ́fà ká tó dóko. Ó máa ń wọ́rì mi. Ṣùgbọ́n gbogbo àwọn eléyìí ojú pa rẹ̀ yìí, gbogbo wọn ti bí, wọ́n yọ. Ṣùgbọ́n ọ̀rẹ́ ìkan yẹn yọ. Ara àwọn ìrírí yín nù. Ara àwọn ìrírí mi nù. Èyí tó ṣẹlẹ̀ ní Fìdítì ní. Bó ló ń tún ṣẹlẹ̀?
ìgbẹ́ Ògùn ọdún la lọ. ibà. Ọ̀rẹ́ mi kan ló kọ́kọ́ yin ẹtu ọba lẹ̀ ó tún dìde àṣemọ̀ ọba ẹ̀rù lọ́ba. ẹ̀rù bá ẹtu. Ọ̀rẹ́ mi kejì tó yìn ilẹ̀ ẹlẹ̀. wọ́n ń pòyìn ọba ó ṣe oníbọn ọba ẹni yìnyín ló wà lórí ìjókòó yìí. Làbá rí gbó tó sá lọ wọ́n wá ń pè ibi tó lọ ní kíní ẹja wà lọ. ẹja débẹ̀. ẹja débẹ̀ làbá dé àwa mẹ́rin la wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn ọmọ ìyá mi náà méjì tó kù. Ọ̀rẹ́ mi yìí ọmọ jóbèlì ni òun ló wà ní apá òsì mi èmi wà bí irú ọ̀kan mi. Wọ́n ń pè aláwùsá ẹtú ń bọ̀ ẹtú ń bọ̀ ẹtú ń bọ̀ ẹtú ń sì gbọ́ wájú mi kọjá báyìí láti gbà kò yọjú sí mi mọ́. Ó wà ń lọ sọ́dọ̀ ọmọ ìyá mi ti bí àgbà àti kékeré àgbà àti kékeré. Ẹlẹ́ẹ̀kẹrin tí ó wà á padà ọkàn gbà bẹ́ẹ̀ bà ní ọba lọ. Àbúrò oní ti ọmọ ìyá mi ti bí tó wà lọ́hùn ẹtù bá lọ wájú ẹ̀ lọ bá dúró. Ẹtù ń sì ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń wọ́nà àti lọ ó ti mọ̀ pé léyìí ò ní yìnbọn ẹni ó gbé bárẹ̀tì lọ tí ń wo ibi tí ó yìn lára ẹran. Ẹtù yẹ̀ wá lọ bí mo ṣe gbébọn nù mo bá tagúnlẹ̀ fún. Ìyẹn tí wọ́n yìnbọn báyìí nígbà tí bọ́ǹbù bá rò ní. Ìdí ìbọn yìí nìkan ló kù lọ mi ìbọn náà nì. ìbọn ń fọ́ ni. ọ̀fọ̀dà gbogbo ló lọ ní gbogbo apáti lọ ní. ìbá yìí náà ni. ìbá yìí náà ni oko tó rẹ̀ yìí àti bọ́nà yìí bí ọsọ lẹ̀ sí ni. ní orí yín báyẹn. Abẹ́jùfẹ́ mẹ́rin mọ̀ yọ ń bẹ̀ n ò dé kẹ́míìsì ìdásípítù nínú lẹ́ńbì mo ti yọ mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni. Gbogbo wọn tá a jọ lọ ẹgbẹ́ wọn mẹ́ńlẹ̀ yìí ọ̀dẹ́bọ̀ ní mẹ́ńlẹ̀ yìí kò tí ì kú ìpè ní sẹ́ńbí ẹ̀ wà lọ́hùn. Ariwo kí lẹ́ ń pa ń bẹ́rùn kí ni tẹ́ ń ṣe ń bẹ́rùn kí ni lẹ́ ń ṣe ń bẹ́rùn. Ẹ̀gbọ́n rẹ̀ náà ń dá padà fún un pé ọmọ tó ṣẹlẹ̀ ní ọ̀fẹ́ gbàsó oko dé police station. Àmọ́ lọ́hùn ọ̀jẹ́ kí gbogbo nǹkan báyẹn kó affect mi. Níjọ́ wo wà nínú yín dùn jù nídìí iṣẹ́ ọdẹ yìí? Níjọ́ tínú mi dùn jù tẹnu ọjọ́ mélòó yìí ti jẹ ẹ̀rin àbí níjọ́ tí ẹ̀ lélẹ̀ yìí ọ̀sẹ̀ tó lọ náà kọ́ ni. Mo ń gbọ́ yín bàbá. Níjọ́ tínú mi dùn jù níbi iṣẹ́ ọdẹ mo ń to kóbọ̀ ni mo ti yin gbogbo tí ń bẹ lọ́mìnira tí ń ọ̀pá nǹkan kan ọwọ́ àkú ààyè ọ̀kan ṣoṣo mo ti yin gbogbo ẹ̀tù ọ̀tá nǹkan tó wà lọ́wọ́ mi tán. Lálẹ́. Lọ́sàn-án gan ni. Ẹ̀yọ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. Tẹ́yìn ẹ̀yìn ẹ̀ dànù ni. N ò yẹn dànù mo ń tẹnu ọ̀pá ni. Kí ló ìbá yín ọ̀dà? Bí mo ọ̀dà ni bí kan ni bí mi mọ̀ sọ́wọ́ gbé ní ọmọ. Ọwọ́ àkú ààyè ọ̀kan ṣoṣo. Lọ́wọ́ yín. Lọ́wọ́ mi. Ẹ̀tù ńkọ́? Ẹ̀tù ọkọ̀ ẹ̀tù tó lè kí èkì kan. Mo sádẹ̀tù sí mo fà ààyè ọ̀kan yẹn sí. Mo wá bọ́ sójú ọ̀nà mo gbá òkúta yọ ìyẹn jọ mo mú bíi mẹ́rin mo bá kì sínú mi. Mo bá ń bọ̀ mo bá rí máńgò sì ṣe ń so ọ̀sẹ̀ ń tan náà nígbà àwọn èso rẹ̀ kóńdókóńdó mo rò pé ní ẹ̀tù wá jẹ ọ kó àwọn kinní yẹn ọ sá lọ sínú pẹnápù ẹlẹ́gùn. Mo wá dúró mo wá ń wò lọ́ọ̀kan báyìí pé ẹ̀tù lélẹ̀ kẹ̀ ìwọ oògùn wọn mà rí nǹkan kan pa látàárọ̀ bá ń dé kinní yìí ààyè ọ̀kan yóò jẹ́ àpẹ̀jù mo sáà ń rò ìbọn mi bá sì kẹ báyìí àti abo rẹ̀ àtakọ rẹ̀ ẹ̀rì tí ó ṣe kẹ́ kọ́ mọ̀ gbọ́ kinní kódà mo dáṣọ bo ní tí mo fi kẹ́ mo bá kúnlẹ̀ mo kúnlẹ̀ bá nawọ́ sí lọ́ọ̀kan ààyè ọ̀kan yẹn déédéé iwájú báyìí ló ti kó sí ó sì yọ ń pakọ. Àwọn òkúta wọn ṣẹ níwò kan. Ọkọ̀jú sí yín ni. Ọkọ̀jú sí mi ni. N sáré kókó lójú kan náà mo sáà tún gbé bọ̀ lọ mo sáà ń wo ọ̀kan yẹn gbé kí ni tó fẹ́ ṣẹlẹ̀ lọ́ọ̀kan yẹn ṣé mo pa ni àbó ti sá lọ ń gbọ́ ìyá mo kàn rí tí kíní pẹnápù yẹn ti ń lọ tí ń padà tí ń lọ tí ń padà mo rí pé ẹran ti kú mo gbé jáde báyìí àkàn tí ń bẹ inú ẹ̀ gan-an ó ti fẹ́ tóbi. Mo bá dé ọ̀dọ̀ bàbá ẹlẹ́mu kan bàbá ọmọ tó ní Buddha's Hotel wá ń bí báyìí
ọba mú igbá ńlá kan lọba bu ẹmu fún mi ó ní gbọ́ náà Ògìdì ṣé kìí ṣe pé ọlọ́pàá gbogbo ẹran oko wa ìtàn mo ní kí ló dé ọlọ́pàá kan ń jẹta ọ̀pàá kan lánàá lónìí mi ló tún gbé dé mo ní ṣe Ọlọ́run ni ògùn Ọlọ́run lọ bàbá ní tí ẹ wá fẹ́ ju ti bàbá wa lọ. ó ní ọdẹ yín ti fẹ́ ju ti bàbá. mo ní wọn ṣẹ̀wọ́ ẹran mo lóògùn tí wọn fi pẹran mọ́lé mi ṣe mo ní mo mọ̀ tó dá ní lójú bí mò ń lọ ní alẹ́ bí mò ń lọ tọ̀sán mo ní ìyẹn mú nǹkan kan dání mo mọ̀ wípé èyí tọ́lọ̀ wọn bá ṣe fún mi yóò ṣe wọ́n ní orílẹ̀ ìwà pọ̀ jù o mo ní ẹ̀rẹ̀ kò sí ẹnu wọ́n bọ̀ mí ni. níjọ́ tẹ́ ẹ ti ń ṣọdẹ kí ló bá yín nínú jẹ́ jù tọdẹ sun yín jọ náà. èyí tó fi kíná ń porúkọ ìsú mi bíi ká tẹran kọ́ lọ náà ni máa mú ọrùn ìbò sú mi níjọ́ tọdẹ wá sú mi iṣẹ́ ọdẹ kọ́kọ́ sú mi ti tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ kó tó kan torí lẹ́gbẹ̀ẹ́ ń bí báyìí ó ní àti yìnbọn ó kó sí inú mi ń bí báyìí ó kó sí bí báyìí ni ìwọ ta ló yìnbọn níbẹ̀ wọn eléyìí sọ̀bọ́lé ọ̀họ̀ ni ẹni tí ń bọ̀ níwájúwájú lọ́nà ló mú un lẹ̀ pé kí ló dé ìbọn rẹ̀ dà ó lóun ti pààyàn òun ti pààyàn. bó wà ní sálọ. níbo ni lẹni náà wá wà. ṣé ẹ mọ gbogbo ẹni tẹ́ ìjọ lóko ni. ọwọ́ ẹgbàá mi ò lásán àwọn ọdẹ yòókù bá tó ń pè ẹ máa kájábọ̀ ń mọ̀ dé báyìí mo kàn fẹ̀yìn tì gí báyìí mo ní ìmọ̀ni ọyìn ìbọn àmọ́ bọ̀n rẹ̀ ń bẹ nílẹ̀ lọ́ọ̀kan ó sì súnmọ́ mi mo sọ pé mi lọ kọjú ìbọn sí o ó ń pòun rí ọ èmi lọ kọjú ìbọn sí o ó ń pòun rí ọ àgbà tí mo gbọ́ ráì. ṣé èdè ìlànà lórí. èmi àmọ́ fún. ẹ̀yin là lọ náà sí. mo bá sáàdì ibẹ̀ mo báyìí mo bá sá pé ọ̀tá yẹn ẹyọ kan náà ló yọ sí mi lọ́wọ́ ẹyọ kan náà tó wọlé nù yẹn bá lọ já ọmọdún ẹlú àwọn àgbà ọdẹ tó wà nígbó wọn ni mo jẹ nígbà tá ìkú ò ní ibẹ̀ yẹn bàbá kan bá tún dé bàbá mú kí ní ẹbù bàbá ta sọ́wọ́ bàbá tẹ odò fáǹsì bàbá dé mojú rẹ̀ ẹja máa bá gbó wa lọ. níjọ tí torí yìí náà tẹ́ ń wé bó ṣe ṣẹlẹ̀ nu àparí ìgbẹ́ o mo gba ìbọn ẹlẹ́tù lọ́wọ́ ẹlòmíì ní ẹja máa bá gbó wa lọ. ẹ̀yin tí bàbá. bẹ́ẹ̀ ni a ṣe dẹ̀gbẹ́ àtúnpa kọ̀lọ̀kọ̀lọ̀ kárápọ̀ ìyá méjì ká tó jáde ń gbóúnjẹ náà. ọkùnrin ni yín o. bó ṣe rí nù. ẹ̀kọ́ wa ní àjò bíi méjì káwọn èèyàn ó lè gbádùn yín ní orílẹ̀ àgbáyé. àjò bíi méjì àkọ́kọ́ tí ń kọ́ fún yín ẹ lọ wá ìgò funfun bó ṣe gò lọ́ọ̀dù ẹ fọnú ẹ̀ kó mọ́ ẹ lọ já ewé rinrin ẹ fọ̀ tí ó mọ́ ẹ wá kìsì tí ó kún ẹ ní bomi sí o ẹ wà dégò ń pa ẹ wà lọ gbẹ́lẹ̀ lórí àkìtàn ẹ wà rí ìgò yẹn mọ́bẹ̀ á lò 21 days. ọjọ́ mọ́kànlélógún. after ọjọ́ mọ́kànlélógún ẹ wà lọ yọ tẹ́ ẹ bá ti yọ èrè rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ o bó ṣe bí yẹn bá máa dáná báyìí bó ṣe bí ẹ̀yìn àrùn ẹ lè kan èso báyìí kẹ èso mọ́ bẹ́ẹ̀ gbogbo ń ṣe ni béèyàn bá lu mọ́gùn ẹ̀ mú gas cup ẹ̀bù ẹyọ kan fún un kò gbọ́dọ̀ bá lọ. gbogbo nǹkan tí ìbá jẹ́ wípé bóyá olùmọ́gùn ni éèdì ló kó ni kíní ló ṣe kíní ni tó bá mú gas cup ẹyọ kan yẹn kò sí ní tí ó ṣe mọ́. ìkínnẹ́nu. ẹlẹ́ẹ̀kejì àṣẹta ni ẹ lọ wá ìrìn kó. ìrìn kó tí máa wà lábẹ́ Akíntọ́lá yẹn. máa wà lábẹ́ kòkó náà.
ẹ wá kó sínú agbada, ẹ wá wá òrí tó pọ̀ ẹ kó sí. Òrí tó pọ̀ ẹ kó sí. Tó bá ti jáde ẹ ti mọ̀. Bẹ́ẹ̀ ṣe máa tẹ́sì ẹ̀, ẹ bá ti lọ tó kúnná, ẹ bù nínú agolo rọ́ọ̀bù, ẹ gbé sínú omi. Ẹ bá gbé sísàlẹ̀ omi, omi ò gbọ́dọ̀ wọbẹ̀ tí ó fi jáde. Omi ò gbọ́dọ̀. Omi ò ní kan lára tí ó fi jáde. Mo lè tún tẹ́sì fún yín ní ìsìn bá ṣe wà. Àárí. Tó bó ṣe wà nìyẹn. Inú orí yẹn ni ó máa gbé. Rárá o, tẹ́ ẹ bá jó tán ẹ rọ́ inú ògùn àbí inú atọ́ ní sábà máa gbé. Inú atọ́ là sábà máa rọ́ sí. Ìrìn kó yẹn. Ẹni àkórì lé lórí. Ẹ kórì lé lórí inú agbada, ẹ jó. Tẹ́ ẹ bá jó tán, ẹ wá lọ̀. Tẹ́ ẹ bá lọ̀ tán, tẹ́ ẹ bá fẹ́ràn bó ti ṣiṣẹ́ bí ò tí ì ṣiṣẹ́, ẹ bù sínú ọmọ rí agolo rọ́ọ̀bù kan. Ẹ wá bomi sínú abọ́ àdẹ̀mọ̀ tí ó pọ̀. Ẹ wá gbé sísàlẹ̀ omi mu. Tẹ́ ẹ bá yọ jáde, tẹ́ ọ bá fa omi mu, kò ṣiṣẹ́. Omi ò gbọ́dọ̀ kan lára. Omi ò gbọ́dọ̀ kan lára. Tí èèyàn bá porí èèyàn nígbàgbà, ó ní ọmọ forí ara ẹ̀ gbé. Bó wà ní lílò rẹ̀? Lílò rẹ̀, ẹ bá ti ta sọ́wọ́ báyìí, ẹ ṣàdúrà sí. Gbogbo tẹ́ bá fẹ́ tẹ́ fẹ́, ẹ sọ sí. Ẹ wà lá. Ẹ fi ṣìnáàpù lò. Ẹni tí ì bá mu ṣìnáàpù yóò pò mọ́ inú pupa, yóò máa lá. Yóò máa lá. Tá a bá kò ní púpọ̀ àlàyé nìyẹn dáhùn kí ní wọn bá porí yín ní burúkú kan, ó ń tàn ní ọmọ jíṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ ṣeun. Ẹ kú rìn. Yes sir. Kò ní rẹ̀ yín o. Àmín o, àṣẹ Ọlọ́run. Mo gbé yín o. Àmín o. Ẹ ṣeun. Yes sir.